Africa Content TV. That's worth 1.8 million naira is going to be given to the number one to the first position for this competition. At a big Alexander Travels should come forward to come and present the land property to the first position. Everyone to the man. Torí pé ẹ̀kọ́ ìwé nìkan ò ṣe, ẹ̀kọ́ kéwú ó ṣe pàtàkì púpọ̀. Àdẹ̀tú dúpẹ́ lọ́wọ́ ọmọ wa náà tó fojú sí. Ọlọ́run ọba nínú a tún máa jẹ́ kí wọ́n máa fún ẹni ìmọ̀ tó pé púpọ̀ dáadáa tí oríire náà á dẹ̀ máa ba ẹ̀ka lẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀. Ní orúkọ tèmi Alhaji Saheed Adérìtọ́ tí mo jẹ́ Managing Director fún iléeṣẹ́ Lagelu Travels. Mo pèsèntì ilẹ̀ yìí mo wà ní ilẹ̀ wa ní Ìdó Mercy Estate ní Ìdó ní ilẹ̀ wa tí adẹ̀ fi pèsèntì pẹ̀lú ìgbọ́lọ́ ẹ̀ ò ní lọ sùn pẹ́sì bẹ́ẹ̀ o pẹ̀lú ìgbọ́lọ́ ẹ̀ ní lọ sùn pẹ́sì bẹ́ẹ̀ o Ọlọ́run ọba tó fi ṣe ilẹ̀ yìí á ṣe nílẹ̀ tó ti sunkúnlé àlùbáríkà tẹ̀ máa fi kọ́ lẹ́nu ẹ̀ ní kíta ẹ̀ ní kíta tó fẹ́ wá ìṣòro rẹ̀ ní kíta tó fẹ́ wá ìṣòro rẹ̀ ní kíta tó fẹ́ sọ gbèsè pẹ̀lú ọgọ́lọ́ àlùbáríkà lè máa fi débẹ̀ ọlọ́wọ́ àṣẹ nílé tó àti kọ́ fún làbá ọlá wàlá ìwádà ìlà ìlà ìlàsà afàṣìkò kí gbogbo ẹ̀yin bàbá wa tẹ̀ wá níbà yìí gbogbo ẹ̀yin ṣéèkì gbogbo ẹ̀yin àti ìmọ̀ràn wa àwọn bàbá títí wa nílé bí àkìyísà ọlọ́run ọba tó jẹ́ tọdún tó ń bọ̀ látúntò lè lọ àwọn èèyàn ajẹ mọ́tò àwọn èèyàn ajẹ lé ìnẹ́sẹ̀ àràfà ní ìnẹ́sẹ̀ inshallah láti iléeṣẹ́ Lagelu Travels ọlọ́run àṣẹ nírọ̀ tí gbogbo wa iléeṣẹ́ Lagelu Travels àwà ní Liberty Road Ilé-Ìwúrẹ́ bus stop à ń ṣe nípa hajj àti umrah àti tí àwọn ọmọ wa bá fẹ́ lọ kàwé lókè òkun iléeṣẹ́ US ní Canada America àti UK gbogbo ìrìn àjò tó jẹ́ kó rọjú tí ẹ̀ẹ́dẹ̀ní gbalagbeda tí ó gbowó pé kí ẹ lọ máa mú tó pọ̀ wá ẹ wá sí iléeṣẹ́ Lagelu Travels. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.